Ẹ káàárọ̀ ògbó olùfẹ́lú aṣọ ọmọ àkànjí. Ẹ káàbọ̀ sórí ètò Ògbóǹtọ́ reality show. Níbi tá a ti ń momi ọgbọ́n tá a ti ń fomi ọgbọ́n wẹ̀. Ẹ̀yin lọ́lọ́gbọ́n èmi ló mọ̀gọ̀. Ẹ ṣáà mọ̀ tọ́ wa sọ́nà. Ọmọ yín la jẹ́ ọgbọ́n wa ò débì kankan. Ẹ kú ìjókòó àwọn nǹkan fìdílé. Ṣé rí i? Ọ̀rọ̀ Gbénga, Táwà àti Bùnmi ìtàn tó so kókó ni. Tó bá mi òkè sì mọ̀ sí. Tá a bá ti ń bátàn yìí lọ. Ẹ̀yin náà mọ̀ pọ̀ bá mi òkè mọ̀ sí. Bó bá mi òkè ò bá mọ̀ sí ni. Kí ló dé? Tí Táwà fi nífẹ̀ẹ́ Gbénga bí ẹni wípé àbí ká sọ wípé nǹkan tí Bùnmi rí lára Gbénga tó fẹ́ fi kú sọ́rùn Gbénga ìyẹn ọkọ ọ̀gá rẹ̀ òun náà ni Táwà rí tóun náà fi wò wípé àfi lá ọ̀run Gbénga lòun fẹ́ kú sí. Àbó tiẹ̀ ní nǹkan tó wà lọ́kàn rẹ̀ ni. Ẹja tún wò báyìí. Ṣé ká tún sọ wípé nítorí pé Táwà ò fẹ́ mọ̀ ṣí káàkiri torí ọmọ tó kọ́kọ́ bí Bólúwa ti fẹ́ bàbá ọmọ náà ti kú. Ṣé mọ̀ káwọn ẹbí ọkọ yẹn ò gbọmọ náà lọ́wọ́ ẹ̀. Wọ́n jẹ́ kó yé wípé ọmọ àwọn tó kú bo náà ti padà pàdé ara wọn tó fúnra wọn lóyún. Ẹ̀sìn yẹn léjì. Ẹlẹ́ẹ̀kẹta ṣé ìfẹ́ ni ká pè é? Ànàbámú òun ló sanwó ilé òun ló ra aṣọ sọ́kọ lọ́rùn ó tún fẹ́ ra ilẹ̀ ọkọ rẹ̀ tún gbowó lọ́wọ́ rẹ̀ kò tún talẹ̀ fún. Káti ẹ̀ sọ pé òun ò mọ̀ pé ilẹ̀ yẹn náà wọ́ọ̀tì bí i 10 million ọkọ ní 1.5 ni ó dẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ kò mọ̀ tó sọ̀rọ̀ wọ́n tún bá a ta iyẹ̀pẹ̀ tó wà lórí ilẹ̀ náà ni ẹ̀rí bí. Ọba mi òkè àbí ká sọ pé àwọn ẹ̀dá kan wà tó jẹ́ pé wọ́n wá jìyà ìfẹ́ láyé ni. Ẹ̀yà mọ̀ bẹ́tò lọ. Ṣé ẹ rí Sunday ti pè bẹ́ẹ̀ ni Gbénga ti gbé Gbénga ò wá kọ́ ti fóònù yẹn gbogbo bá a ṣe jọ ńlá jọ ṣe pọ̀ tí mò ń fún ní ríngì tó ń gidigidi gbogbo ẹ̀ ní Sunday ń gbọ́ tára rẹ̀ sì ń gbóná bí ó wà. Ẹ gbọ́ kí ni ń gbóná ara Sunday ó mọ̀ pé ilé ọkọ lòun wà pẹ̀lú Gbénga bí ò tiẹ̀ sanwó orí òun ló lọmọ tó ń gbé sẹ́yìn. Ìgbà tí Bùnmi wá pé Sunday padà pé hello gbàtẹ́ pèmí lẹ́ẹ̀kan yẹn ọkọ mi ló gba fóònù lọ́wọ́ mi ó lóun ti gbọ́ ó jẹ́ kó yẹ pé òun gbọ́ ògbó sáǹdì tọ́jọ́ fúnra wọn bó ṣe fúnra wọn lálájá tó ń pariwo yéyéyé baby is doing me baby is sweet ẹ̀wọ̀n àwọn ríngì tó oríṣiríṣi wọn ra wọn ṣe ti yẹ yín tó bá jẹ nǹkan tó dùn ó pariwo kì í ṣe nǹkan tó ń dùn yẹn nǹkan tó dùn. Ìyẹn ní kó má pè wọ́n mọ́ ojú ọ̀rọ̀ ilẹ̀ ó ti jáde ó ti fún Bùnmi ní 500,000 ẹ̀gbọ́n Bùnmi tí kí Bùnmi kò ní ọkọ kó máa bọ̀ kó wá bẹ̀rẹ̀ ní láì pẹ̀lú 500,000 ó ní rárá ayé ìgbà yẹn 500,000 gbà yẹn owó mà ní bó jẹ́ pé owó ò ní yìí mọ̀ ní ìsìn. Àǹtí Ṣeun Bùnmi ò kú ńbẹ̀ o wọ́n ti wá ń pọ́n oorun fún wọn ọjọ́ tí Táwà bá ti rówó kó fọ́kọ ọ̀dọ̀ rẹ̀ lọ kó sùn ọjọ́ tó bá ti rówó kó fún ọ̀dọ̀ Bùnmi ni ó lọ sùn tí ó mọ̀ bá Bùnmi sùn tí ìyàwó rẹ̀ ó mọ̀ gbọ́n ríngì tó bá ń bá Táwà náà sùn gbà tí òun àti Bùnmi ò jọ wà ní good order bí Bùnmi náà ṣe wọ́n ń gbọ́ ni. Vero àti Bùnmi wọ́n ti wá dọ̀rẹ́ torí Vero sọ pé kó má padà bímọ míì fún mọ́ bọ̀ Vero mọ̀ wípé òun àtọkọ ẹ̀ náà ti jọ ń ṣe papọ̀. Vero sọ pé tọ́mọ bá ti bẹ̀rẹ̀ sí ń rìn kó kúrò ń bẹ̀ kó lọ bẹ̀rẹ̀ new life ibi tó ti ń ṣiṣẹ́ Gbénga ní kó má ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ gbogbo òun àgbà ṣọ́ọ̀bù fún un owó tí Gbénga gbà lọ́wọ́ Táwà Gbénga ti ṣe báṣabàṣá ẹ lè ní kó mú 500,000 àbí 100,000 wà nílẹ̀ kó rí mú lẹ̀ báyìí ẹ̀gbọ́n yìí ò sì kówó lẹ̀ oníwó tó tu wọnú owó òun lẹ́yìn kí àbúrò òun kò bẹ̀ yẹ kó wá bẹ̀rẹ̀ new life. Ẹ jẹ́ wọn á bẹ̀rẹ̀ láti ibi Táwà bẹ̀rẹ̀ sí wá ń ronú owó alájẹsẹ́kù tó gbà ọ̀sẹ̀ọ̀sẹ̀ ló ń dá padà Táwà wá rù débi pé tẹ́ ẹ bá rí
ṣebí tẹ́lẹ̀ wọ́n sọ pé ó dàbí arúgbó eléyìí ó dàbí ẹni tó ti kó àìsàn ni. Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n Bùnmi ó sì máa ń bá Táwà sọ̀rọ̀. Ó wá di ọjọ́ kan ni Táwà bá pè Bùnmi kóun fẹ́ bá sọ̀rọ̀. Táwà sọ fún Bùnmi pé kó jọ kó kúrò nílé àwọn. Ṣé mọ̀ pé Táwà ti sanwó ilé, kó kúrò nílé àwọn kó jọ kó fọlọ́wọ́ bàbá. Bàbá nígbà tí a máa ní kí n kúrò nílé ọkọ mi. Ó ní kúrò o. Ó ní òun ò ní fọkànbalẹ̀. Ọkọ mi ṣe máa ń bẹ lájọṣepọ̀ tẹ́ máa ń pariwo tí mo máa ń gbọ́ yẹn, ó ní mí lára. Mo máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ wípé ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bá mi lájọṣepọ̀ ni? Nígbà tí mi ò tiẹ̀ tí ì bímọ, wọ́n ṣe ń bá mi ní ènìyàn tẹ́ sì ń gbọ́, tẹ́ sì sọ pé ó ní yín lára. Ó ní ṣé bí mo sọ fún ẹ pé kó má fẹ́ ọkọ mi mọ́, àbí mi ní kó má fẹ́ ọkọ mi mọ́. Ó ní kúrò o. Ó ní kó kúrò nílé ọkọ mi mo fẹ́ sọ fún mi. Ó ní mi ò bẹ́ ṣeré o. Ó ní bí mo ṣe ń sọ fún ẹ yìí, ẹ̀mí lè lọ sí o. Ó wà lẹ́ ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ pẹ̀lú frustration. Ìyẹn ń dá lóhùn wípé kò sí nǹkan tó fẹ́ ṣe. Pé kò sí nǹkan tí dáadáa ẹ̀ fẹ́ dà. Òun ti jókòó náà kò sí bá bálápẹ̀ tó lè lé òun kó tó ń jókòó sí. Tí ó bá wá tẹ́yìn lọ́rùn, ẹ̀yin kúkú nílé. Ó ní òkè tí ká máa wò bọ̀. Ó ní ṣégbà tó bímọ fún ló jẹ́ ìyá ọmọ ẹ̀. Ó ní kò sí wàhálà. Àti ṣó bó ṣe lérí mọ́ra wọn ni ó bá lọ. Bùnmi bá pọ̀ kó bá sọ fọ́kọ. Báyìí ìyàwó ẹ̀ sọ. Ìyàwó ẹ̀ mi dí pè mí lérí fún mi pé kí n kúrò nílé ẹ̀ o. Pé tí wọn bá kúrò máa pọ̀ ọmọ òun o. Ó máa pọ̀ ọmọ ibi tí báwo. Irú ọ̀rọ̀ òṣì wo nìyẹn? Ló bá lọ ṣọ́ọ̀bù ẹ̀. Gbà tó dé ṣọ́ọ̀bù Táwà. Ó gbọ́, ó pe Bùnmi, ó sọ báyìí. Ó ní ẹ̀mí sọ fún un. Àsìkò tó máa kúrò nílé yẹn. Bí bẹ́ẹ̀ kọ́, òkú méjì àbọ̀ lọ́hùn lé. Gbénga ní òkú méjì fẹ́ bọ́ lọ́hùn lé yẹn. Yóò bọ́ lọ́hùn lé nísìn. Torí ìwọ ló máa kú. Gbénga kan mú ọwọ́ ẹ̀, ó di pa. Ó bẹ̀rẹ̀ sí na Táwà kò ṣe máa ń nà. Níbi tó ti na Táwà, ó ti na Táwà jù. Wọ́n ti là wọ́n. Wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ kan tọkọrọ sọ síra wọn ni. Bí Táwà ṣe gbé kiní tó wà níbi ẹ̀yìn ẹ̀. Stabilizer tó fi ń gbọ́, tó fi máa ń ṣe tó fi plug mọ́ kiní tó fi ń dry irun. Ó kò gbé mi látọ̀kan, ó kò sọ ọmọ Gbénga ni. Tó máa sọ Gbénga báyìí, ìpọ́n bo gbẹnu ẹnu ló ti bá. Orí ló ti fẹ́ sọ, ẹnu ló ti bá. Ẹnu ẹ̀ bẹ́. Ẹnu ẹ̀ bẹ́ báyìí Táwà ti bọ́ síta. Ẹnu bẹ́ẹ̀ ni ẹ̀ sì bẹ́ báyìí tó kí ní ẹ̀ sì bá báyìí tó yéé ó ṣubú lulẹ̀ ni. Rọ̀mìdé lórí. Wọ́n ṣàgbé lọ hospital. Lọ hospital, eyín ẹ̀ méjì tó wà níwájú ó ti yọ. Eyín ẹ̀ méjì tó di iwájú mo ti yọ. Wọ́n ti ẹ̀ fi kiní bí iron báyìí, wọ́n fi dé pé bí táwọn bá lè dé. Wọ́n á bèèrè lọ́wọ́ Táwà pé ó ní tó máa san kí wọ́n lè dé kiní eyín yẹn. Táwà ní 1 naira. Òun ò ní. Táwọn tó bí ò bá ti wá sanwó nìyẹn. Òun wá kò wá òbí ó kú àbí ó kú ni. Wọ́n ti rán bí ètè báyìí. Ètè mi ètè Elédùmarè. Ètè mi ètè tọ́lọ́run ọba Elédùmarè fún mi. Torí wọn ò tó gbé tè Elédùmarè sí tè. Àbí ní tèmi ètè Jésù. Bá a ṣe máa ń sọ. Mo gbọ́ ọwọ́ mi ọwọ́ Jésù àti ìmí ti Jésù. Gbẹ̀bọ́n yẹn wọ́n gé tí ẹ báyìí ní etí mi ti Jésù. Etí mi ti ànábì o. Láìlá. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ. Àti ṣeun. Táwà kọ́kọ́ sanwó hospital. Ìyá Gbénga tí wọ́n ti ń fọ̀rọ̀ lọ láti jọ́ ẹ̀. Pé kó wá dá sọ́rọ̀. Ìyá Gbénga dé. Ló bá di, ó ti pa mí lọ́mọ. Ó fẹ́ pọmọ mi ní. Ó gbá, ó fẹ́ ṣe léṣe. Irú ìyàwó wo ló ọdún tó ti ń ṣe.
Táwà léṣe tó ń bá pè ìyá rẹ̀ á ní èmi ò mọ̀ pé àmọ́ gbà tó ṣe wọ́n ṣe òun léṣe ìyá rẹ̀ wá ọdún tí wọ́n ti ń bímọ ó ní ìyá kò òun ò lọ́jọ́ mẹ́ta lọ́dọ̀ òun rí tó bá wá ń jọ òkú mọ́ ń sọ wọ́n wá ní àwọn tó bá jọ wá èmi ni wọ́n tó mú nǹkan wọn lọ ni wọ́n bá lọ ṣọ́ọ̀bù ló wà tó ti gbọ́dọ̀ pàdé ṣọ́ọ̀bù ní Táwà wà tí wọ́n ti gbọ́dọ̀ pàdé nígbà tó gbọ́dọ̀ pàdé wọ́n á fi mú Táwà bẹ́ẹ̀ ni Bùnmi sọ pé ìwọ ẹ̀wọ̀n ló máa kú sí wọn á ní kó sanwó kó fi chain de eyín yẹn mọ́lẹ̀ fún so o fẹ́ kó ń lọ́kọ kó má lè yín wájú kó má ṣe kinní kan ní ọ̀rọ̀ kò tí ì mọ̀ kankan pé mo ní kó kúrò ní ọkọ mi ò dá àbí òun ló kọ́kọ́ forí gbà ní sórí ìgbà tó òun ti forí gbà ní ìsìn ó kù wò wá forí gbà ní sẹ́ẹ̀ kí ló dé mo ní kó kúrò nílé ọkọ mi ilé ọkọ àwọn méjèèjì ó kì í létè mi fowó mi rẹ́ǹtì mi kúrò ń bẹ̀ kò sí ìwọ̀n tó kàn mí ọlọ́pàá wá arrest Táwà wọ́n gbé lọ sí police station nígbà tí wọ́n débẹ̀ Táwà ní ojoojúmọ́ ló máa ń nà wọ́n ojú àpá kan rèé ojú àpá kan rèé ojú àpá kan ló bá ṣí ogun àpá ó ní ó ti wá nà wọ́n nítorí òun fi yọ Táwà ní pé ó nà ó dàpà sí lára ó ló títí nà ó ẹ̀wọ̀ ìyẹn lánàá nígbà tí nínà yẹn pọ̀ fún òun gbé kíní láti fi ṣèrùbá ojú ọpọlẹ̀ lọ́wọ́ òun ni síbẹ̀ tó ń bímọ fún mi láàrin èmi àti yín èmi láwo ẹ̀yin láwo Táwà náà wo àwọn ọlọ́pàá yẹn lọ gbèrè nítorí pé láàrin èmi àti ìtajọ́ ń gbọ́ yìí àmọ́ pé Táwà mọ̀ sọ kìíní yẹn lónìí wọ́n lè dé police station ó ló yọ̀bọ̀ lọ́wọ́ òun ọlọ́pàá yẹn wá sọ pé àwọn understand gbogbo wa tó ń lu yẹn kí ló ti wá report wípé ní ìsìn báyìí ká ní bó ṣe sá kíní yẹn ló kú ayé òní rántí ìgbà tó ti ń lù mọ́ o so kẹ́kọ̀ọ́ kan bí ọ̀rọ̀ yìí àbó kẹ́kọ̀ọ́ ń bẹ́ àbó kan ń wò ni àbó kan ń gbọ́ lásán ni ó yẹ kó kẹ́kọ̀ọ́ ń bẹ́ ó ló sọ pé nígbà tó ti ń lu èèyàn láti wá sọ àmọ́ ní ìsìn báyìí ìwọ ló lù ú àwọn kọ́ ló lù ú àpá tó kékeré tó ní yìí kékeré kó máa dìpọ̀ ó ti bójú ẹ̀ ààrẹ jẹ̀ bẹ́ẹ̀ àmọ́ kó bù kí ló fẹ́ lásán pé àrùn ló ẹ̀ṣẹ̀ bù kí ló fẹ́ lásán pé òun ló jẹ́ kó bù bẹ́ẹ̀ àmọ́ tiẹ̀ gbogbo wa la rí i torí níwájú ẹ̀ méjèèjì ló lọ bẹ́ẹ̀ dẹ̀ ni ètò òkè ẹ̀ bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ débi pé bọ́ ṣe rán ẹ náà ó sì máa padà sókè inú Táwà ń dùn ni pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ti ẹ̀ bá lẹ́wà jẹ́ lórí ìyàwó rẹ̀ tó ń nà ní gbogbo ìgbà yẹn òun náà ń wo tó máa gbà ìjọ sí ẹ lára ni tọkọ bá jẹ́ ti ná ìyàwó gbogbo ìgbà náà lóòótọ́ ó fẹ́ bà ìwà ìyàwó jẹ́ ni ẹjọ́ violence ẹjẹ́ àmúkò ní ìgbéyàwó wa tí ò bá wọ́ ọmọ nǹkan kó máa lọ́nà tiẹ̀ pápá ò bá sí sán a máa ń ká sórí ọlọ́pàá yẹn pé èèyàn kó wá béèlì ẹ̀ torí ọmọ ò lè má sùn bí ọmọ ìyálé mi ti dùn ní bí ó ti wà bí 3 years o àbí 2 years so ọmọ ìrùn ṣọmọ ìkéré mọ́ àti ṣó gbàdúpẹ́ ìbárí Sunday ó wá béèrè ìyálé mi ìyẹn ọ̀gá mi wọ́n dé níbi kó lọ sanwó hospital ó lóun lówó lọ́wọ́ ó ní kábílẹ̀ ogo wa lẹ́jẹ̀ṣẹ́ kò lówó òun wọn ló fẹ́ talẹ̀ ó ṣàrò gbẹ́jọ́ yẹn ní ọkùnrin yìí ò dá o ní báwo wà lẹ́ni ti jẹ́ sí ẹ ọmọọṣẹ́ mi ni ó fún un lóyún ni ṣe táwọn ọlọ́pàá gbogbo ọmọọṣẹ́ mi ni ó fún un lóyún báyìí gbogbo wọn bá kẹnu bòmí wọn kẹnu bò bòmí ọmọọṣẹ́ tó máa ń gbọ̀ka pé bẹ̀rẹ̀ sí í ṣe fídíò nìyẹn ó ní wọn bẹ̀rẹ̀ sí í fọ́ bo ojú ara wọn pé kíní kan ó ní ẹsẹ̀ ń wọlé kúrò ń bẹ́ẹ̀ ni ìyá kan tó ń pariwo ẹsẹ̀ tiẹ̀ náà wọlé kúrò ń bẹ́ẹ̀ ni báwọn ṣe kú ń bẹ́ẹ̀ nìyẹn
tó ń gbọ́ hospital tó ń lọ jókòó. Òun á pẹ́ ẹ̀gbọ́n òun, ẹjọ́ tí ẹ sẹ́ǹdì kan sí mi. Ọmọ yìí bọ̀bọ́ yìí lásìdẹ́ǹtì, ẹ̀gbọ́n mi ní kò lásìdẹ́ǹtì. Ó ná ìyàwó ẹ̀ ní kúrò ń bẹ̀ kan yanjú ẹ̀. Mo ní mi lè fílẹ̀. Sunday ò kí mi. Sunday kò kọjá lára mi. Àǹtí Ṣeun, mo lọ bá olówó orí mi ní police station ní hospital, mo jókòó tì. Ọjọ́ kejì mo lọ lé. Mo rí pé mo ṣe lọ lé àwọn kankan dínkù nílé mi. Nígbà tó máa fi di ìjọ tó máa tí ọkọ fẹ́ wálé. Wọ́n ní ká ra eyín ẹ̀ ti yọ, wọ́n ní kó ra eyín sí i. Pé wọ́n máa fi sí i. Eyín iwájú ẹ̀yìn kó ra sí i. Olókè. Àǹtí Ṣeun, nígbà tá a máa fi délé, ilé ti mọ́. Ọ̀gá mi ti kó gbogbo ẹrù kúrò nílé. Ó ti fi lé ọkọ ẹ̀ lẹ̀. Pàdé báyìí, àbá nǹkan kan ní. Gbogbo nǹkan tó jẹ́ ti ẹ̀ ló kó. Àbá nǹkan kan. Àbá anything. Gbogbo nǹkan tó jẹ́ ti ẹ̀ báyìí ló ti kú. Nǹkan yọ kan báyìí, àbá. Kí ló dé? Gbogbo ilé mọ́ fún efu tó fi mọ́ chíà. Àṣà mi kò sùn. Ó sá sùn. Bá tó pẹ̀ gbọ́n mi pé, ẹlẹ́ mi sì kó gbẹrù lọ. Kó tiẹ̀ fún mi ní iye kan bẹ́ẹ̀. Kí ló dé? Ìgbà tí mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀ burúkú, mo wá pẹ̀ gbọ́n mi ọkùnrin. Gbọ́n mi pé wá pàǹtí mi pé kí ló dé ẹ̀jẹ̀ fún ní kí ẹ̀jẹ̀ fún lówó ẹ̀ kíní kan. Wọ́n bá ní kí n send account number táwọn máa ṣòwò sí wá. Bá ní kí n ṣe àkáǹtì mi. Bá ṣe sí. Wọ́n yẹ ṣe sí. Mo lọ ra fóònù. Mo rà sílé. Àǹtí Ṣeun, mo lọ ra gáàsì. Mo rà sílé. Mo ra àwọn nǹkan tó yẹ kí n rà. Mo ná bí i 120. Mo so oúnjẹ fún un. Ó jẹ́. Mo ní àǹtí mi ti send owó ní bye máa fi di next week. Kó lọ ra eyín ẹ̀ sí. Ó lóun ti gbọ́, a máa lọ rà. Àǹtí Ṣeun, bá ṣe ń gbé bí ọkọ tìyàwó nìyẹn. Gbénga wà òkè. Ó wá lọ sí ṣọ́ọ̀bù ọ̀gá mi. Ó fẹ́ wọlé báyìí. Gbogbo àwọn ọmọ sẹ́tò sọ́dọ̀ mi. Ẹ lè wọlé síbí o. Gbénga ní òun ò bá ti ní wà o. Ọ̀gá nínú wa béèrè, ẹ lè wọlé sí ìbà ìṣẹ́. Ọ̀gá ní ẹ̀gbọ́dọ̀ dé bí ìbà ìmọ̀. Gbọ̀gà bí táwa ṣe yọjú ni. Kí ló fẹ́? Kí ló ṣe ẹ́? Nǹkan tó ṣe fún mi. Ẹ̀mí ẹ̀ máa lọ sí o. Oṣù ibi di kátàfó. O ṣe kinní kan. Wo. Nǹkan tó ṣe rí bí ètè òkè yìí. Ó ní bó ṣe ṣe ṣá. Ó wá rí kìtìpó. Ó wá bí nǹkan dùn ẹ̀. Mo lè ṣe sí mi. Bojú mi jẹ́. O ṣe kinní kan. Wo. Kinní kan. Táwa ni, ta ló bojú ẹ̀ jẹ́? Ọdún tó ti ń bojú tèmi jẹ́ bọ̀. 1.5 million ni. Lọ fi tójú ẹ̀ ṣe. Kí ló dé kó gbẹrù kúrò ní? Ṣé òun ni mo gbẹrù ni? Sọ tó bá jẹ́rù ẹ̀ ń bẹ̀. Lẹ́yìn ló máa kàn ẹ́ lára. Tó bá ti jẹ́rù ẹ̀ ń bẹ̀, sọ fún mi. Lẹ́yìn ni mọ́tò máa gbé lọ́dọ̀ ẹ̀. Ṣé wọ́n lọ ṣe chíà? Orúkọ ní wà ní receipt, kò sí nǹkan tó kàn mí. Mo ní receipt mi lọ́wọ́. Ṣé wọ́n lọ ra TV? Orúkọ ní wà ní receipt, kò sí nǹkan tó kàn mí. Mo ní receipt nǹkan tí mo rà lọ́wọ́. Ṣé wọ́n lọ ra gas? Wọ́n lọ ra bed kíní àti bed kejì. Ṣé wọ́n lọ ra? Wọ́n lọ ṣe gbá. Kọ́tì tí mo fílẹ̀ fún ẹ. Mo bẹ fílẹ̀ mi bẹ́ẹ̀ ni. Nítorí pé ó ní ọjọ́ kan tó fún mi ní 2,000 naira. Ó ní kí n fi kó ohun aṣọ tí mo fẹ́ rà fún wọn. Mo ṣe bẹ́ẹ̀ fílẹ̀ síbẹ̀. Bíbẹ́ kò máa kó gbogbo ẹ̀. Ó ò mọ kankan o. Ó ò mọ anything. 1.5 yẹn lọ fi tún gbogbo nǹkan tó bá bàjẹ́ nínú ara ẹ ṣe. Ṣé mo gbéyàwó sílé? Kí ni tèmi ń bẹ̀? Kí n sọ fún ẹ. Tí ọmọbìnrin yẹn bá ṣe wà ní ilé ẹ̀, èmi ò padà sínú ilé yẹn mọ́. Òun sọ pé òun ò fẹ́ mọ́ o. Àmọ́ gé yẹn, Bùnmi, ó gbọ́dọ̀ kúrò ní ilé yẹn. Tó bá sì wà ń bẹ̀ yẹn, òun ò padà wà ní ilé yẹn mọ́. Bó dẹ̀ ṣe ń wo òun yìí, òun ti lọ pààrọ̀. Ẹran ọmọ òun kọ́, ṣé òun ní ara ọmọ òun? Gba human right lọ. Tó fẹ́ rí ọmọ ẹ̀, gba human right lọ.
sọ pé mo gbé ọmọ ẹ̀ mo jẹ sọ pé òun ní rí ó dà pé orí ẹ̀ ti burú ó ní oníkọ̀tẹ́ máa bá wọn sọ̀rọ̀ tó bá pé ibi tó wà yẹn tí bá pé àwọn èèyàn sí ẹ wọ́n á nù ẹ̀ bíi pé bí kò kú ni wàá ṣe ẹ̀dá láì ní làákà iye ìlú fẹ́ máa lè mọ̀ kàtà fún wíńdò tó lè fẹ́ rú ẹ̀ ilé tèsí mọ́mọ́ sí mọ́mọ́ ó lè bẹ̀rẹ̀ sí ń bọ̀ nìyẹn ó ní wàá gbà tó o bá bá nǹkan jẹ́ ìbẹ̀ kó wà sanwó ẹ̀ sọ kí mo sọ fún ẹ lọ́yìn sọ̀rọ̀ lọ́wọ́ wọn ní Sunday ti dé pé aláyé ẹ máa lọ ìwúlò tẹ̀ ń dòrùn palẹ̀ nígbà tí tẹ̀ ń pariwo kí ni máa lọ ok ọ̀kadà ń kọ́ ọ̀kadà o ṣé èyí tí mo rà fún àbí tó rà fún adáre mi títa ó ti tà mo ti fowó mo ti fi gbalẹ̀ fún bẹ́ẹ̀ máa gbé ó tó ọ̀kadà ń tọ́jú ra lówó ìwé ọ̀kadà yín wà lọ́wọ́ mi lè fi ta ṣé kò wíkẹ́ẹ̀dì báyìí ó tó ọ̀kadà ó kí ni mo fẹ́ máa fi maintain ara mi ṣe bí kẹ́hìn náà ní family kí wọ́n mi ẹ̀ náà rọ̀ ọ̀kadà fún ẹ wo o ti ń pẹ́ ibi tó wà yẹn tó bá ṣe pẹ̀ jù wàá rí òun gbà òun ò ní lọ o òun ò ní gbà o òun ní ṣe kíní kan ọlọ́pàá tẹ̀ fún un ni àwọn náà ló máa padà wá gbogbo yẹn bíbá dúró mò ń bọ̀ bọ́gbé ọ̀gá mi ṣe mú fóònù yẹn hello Inspector Bímbọ́ ẹ̀ ń tẹ́ni pé káwọn máa kó má dodo ẹ̀wọ̀n ó ti wá bá òun bíbá yìí o ó ti bẹ̀rẹ̀ sí náà òun o òun máa fọ́ lórí pa o wọn ni màdàmí má ṣe kankan ìyá kọ́mídì ẹ̀ náà tó gbòòrò ìyá kọ́mídì ẹ̀ báyìí ó ló bá sá kúrò ńbẹ̀ ló bá ń bọ̀ wálé nígbà tó délé tó bá gẹ̀yìn ó bá ìyẹn ti fọṣọ ó ṣaṣọ ó ti gbálẹ̀ ẹ̀mọ́ ó ti di ìyàwó tó nìyẹn ó ti gbálẹ̀ ó ti dáná gbà wọlé wá ní ó ta kinní kan ní kí ló ṣẹlẹ̀ ṣé bí òun náà ni ṣé kó lórí burúkú ni ẹ mo mú ẹbí kí wọ́n ń pè é owó ẹ̀ sì wá dalé mi rú ó ti báyé òun jẹ́ ó báyé ẹ̀ jẹ́ ibi tí báwò sáwọn náà gbọ́kadà tó sọ pé ẹ̀yin wá ni òun ló gbọ́kadà yẹn ó lóun ti ta ọ̀kadà ó láti kó kúrò nílé omi wàá kúrò bíbá ẹni o kò sí wàhálà tó bá ní kí n kúrò máa kúrò kò sí wàhálà èmi ló ń bá wọlé ń bá lọ ń sẹ̀rọ̀ ní ọkọ̀ kan ló wá sẹ̀rọ̀ ní ìgbà yẹn èdè